Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Adọ́pẹ́ fún Ọlọ́run, atọ́lọ́ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala, àwọn ọmọ tọ́lọ̀ ọba tí ó fún wa bí Ọlọ́run jẹ́ kí wọ́n ní àlùbáríkà o, ṣe wọ́n ní ọmọ tá a fi tọrọ ọmọ wọ́n láìpẹ́ méjì èrè Ọlọ́run. Ìjókòó ní lágbára Ọlọ́run ọba, àkọlé kan lọ́dọ̀ àwọn tẹ̀rìbàwíyún wọ́n máa ń pè ní asbabul inhiraf ladal awlad. Àwọn nǹkan tí máa ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí a fi máa ń di karangbájá láàrin àwùjọ, tí a fi máa ń di igi wọ́rọ́kọ́ tí dáná rú, tí a fi máa ń di ààrò wọ̀rọ̀kọ̀ léyìí tó ṣe pé ọmọ ń da ọbẹ̀ ẹ̀ nù. Ó ní tí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ yẹn láàrin ìṣẹ́jú péréte tí a ní. Tá bá sọ nípa àwọn asbabul inhiraf, àwọn kan bẹ́ẹ̀ tó ṣe pé látọwọ́ òbí, bàbá àti ìyá ibẹ̀ ló ti wá. Àwọn kan bẹ́ẹ̀ tó ṣe wípé àwùjọ tó máa ń wà gangan ńlọ́hàn léèmà. Àwọn kan sì ń bẹ tó ṣe pé àwọn tó máa wá ń bá ṣeré tí a jọ ń rìn, àwọn ní à ń fi tí ọ̀dà, àwọn ní à ń fi sí lọ́wọ́. Àwọn nǹkan wọ̀nyí ò ní a máa gbéyẹ̀wò níjókòó yìí. Síwájú ká tó tẹ̀síwájú, bàbá wa Al-Ghazali kọ́lọ̀nkọ́ba ní kẹ́ bàbá nínú tírà wọn Ihya'ul Ulum. Bàbá ní inna as-sabiyya amanatun lada walidayhi wa qalbuhu at-tahiru jawharatun thamina in 'uwida al-khayr wa 'ullima bihi nasha'a wa sa'ida fi ad-dunya wal-akhirah wa in umila ihmal al-bahayim shaqiya fi dunya wal akhirah wal iyadu billah. Tí bàbá ń sọ fún ni wípé aláwọn ọmọ wa tá à ń bí wọn àmánà ni a jẹ́ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Àmánà ni nǹkan gbà fi pamọ́, bá ń tọ́jú ẹ̀, bá ń mójútó, ń bi ọ́ léèrè nípa rẹ̀. Òjíṣẹ́ Ọlọ́hun bá sallallahu alayhi wa sallam ó ní kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi. Gbogbo yín pátápátá adaranjẹ ńlẹjẹ. Tẹ̀síwò balẹ̀gùn ni ìdíkẹ́ bí adaranjẹ lẹ́sẹ̀ rí wá ní adaranjẹ gangan ńlẹjẹ. Kó wá yín láàsìbí léèrè nípa bó lẹ ṣe daran yín jẹ sí. Fúlàní kọ́là nàbí ń bá wí o, bàbá tí ń da màálù káàkiri ká nàbí ń wí o. Èmi àti yín, bàbá ìyá, adaranjẹ la jẹ́ lórí àwọn ọmọ wa. Wọ́n ó sì bí á léèrè ìgbìyànjú wo ló ṣe lórí ọmọ rẹ, ìran wo ló wò lórí ọmọ tọmọ fi àyà ń tọ́yà mọ́ lọ́wọ́. Wọn ò bí á léèrè níwájú Ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyámà. Nígbà wàá fi sọ pé amanatun lada walidayhi wa qalbuhu tahir, ọkàn rẹ̀ tọ́ mọ́ jawhara ni bí àlúùlù ni èyí tọ́ mọ́ tó níye lórí. Ibi tá a bá fọmọ wa, ń tá a bá fi mọ́ ọmọ wa, òun náà ni ọmọ jẹ́ ní tí ọmọ ọmọ o. In 'uwida al-khayr, tá bá fi dáadáa, tá bá fi kọ́ ma wa, so dáadáa náà ni ó máa ṣe lágbà, yóò wá jẹ́ oríire láyé àti ọba àdìjọ́ gbèrè àlùkìyámà. Ṣùgbọ́n wa in 'uwida sharr, tẹ́pá burú la fi kọ́ ma wa, tá a wá pátì tá a mójútó, wa uhmila ihmal al-bahayim, tá a sọ́ di bí ẹran ọ̀sìn tí kàn jẹ́ káàkiri, yóò dàgbà sórí eléyìí o, yóò wá díṣẹ́ kíyà, yóò wá sórí ibú láyé àti lálùkìyámà. Àwọn ọmọ tí Ọlọ́run jẹ́ wọn sórí ibò. Ìjókòó tí ń bọ̀ oníkẹ́ jẹ́ ká jọ pàdé ká wá ṣe àtúpalẹ̀ nípa àwọn nǹkan oní máa ń fà á tọ́mọ fi máa ń ya kàràǹgbájá láàrin àwùjọ. Abẹ́lẹ́ Ọba subhanahu wa ta'ala, àtọ́mọ yín àtọ́mọ tiwa, Ọlọ́run ò ní ṣe wọ́n ní kàràǹgbájá, kò ní ṣe wọ́n ní gbéwìrì, kò ní ṣe wọ́n lọ́mọ tó yẹ pé ìyá ò rí yóò ta kété, bàbá ò rí yóò sá fún un, yóò ṣàmù wá ní ọmọ tá a fi tọrọ ọmọ. Títí àkókò náà, ma'as salama.